ẹ jẹ́ ká wá lọ sí inú gàlúsàtà ibi tí eégún Owólabí Làásògo òṣì òtàbàjà kó sì lọ lẹ́ẹ̀kẹ́ bàbá Ọdúyẹmí ọmọ òní sí lọ láyà obìnrin ìlà òní sí lọ lẹ́ẹ̀kẹ́ bọ̀rọ̀ olówó wọjà wọn rìn gbẹ̀ǹdẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn apá ṣíọṣíọ ọ̀bùn ṣíọṣíọ ní òrẹ̀rù afíjú òní rẹ̀rù fẹ́ nìkan ògbín olóògbòjò Bájídé ọba délé tejiteji òpèsè ọ̀gọ̀jọ́dọ̀ máa lẹ́jọ́ ọmọ kémi òjọ́ tó ya fọ́ngbẹ́ ń fọ́ya kunukọ̀yìn mi òjọ́ tó ṣà ibẹ̀ ni a wà báyìí ibi tí Owólabí ti fẹ́ jáde rí kábíyèsí aláyélúwà ọba Abdulhakeem Kọ́láwọlé Ọdúnarò oníkọ̀tún ti ìlú Ọ̀tún Ọ̀tà bákan náà ni kábíyèsí aláyélúwà ọba Abdulwadud Ajani Dẹ̀yìndé akọgun ti ìlú Orúbà Ọ̀tà olóyè Ṣínà Ibrahim Amọ́jẹ̀lúyì Òmùlẹ̀ Ògbónágiri gbogbo wọn tí wọ́n jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ibi tí Owólabí ti fẹ́ jáde àwọn oníbàtà àwọn náà ti jókòó gbogbo ẹ̀ ti ń lọ ní rẹ̀butu. àrò sí ọba òjẹ́ àrò tìlú Ọ̀tà aṣojú ọlọ́tà in diaspora ọ̀túnba ti ìlú Ọ̀tà gbọ̀nlẹ́rì tí wọ́n jókòó bákan náà ni bàbá wa Gbẹ̀ngbẹ̀lẹ̀ Kúdàmbí òwò ayò ṣe kì bàbá ojú òbírí ayé kété bí ẹni yídó àwọn náà wọ́n ti wà ń kalẹ̀ bí wọ́n ṣe ń ṣe ní gbogbo ibi tí eégún bá ti ń godó nínú àwọn ọmọ eégún Owólabí nílẹ̀rí tí wọ́n ti ń jó bàtà yìí tí wọ́n múra sílẹ̀ kí Owólabí fúnra ẹ̀ òbí jáde Owólabí Làásògo eégún yọ̀ ń gbàlẹ̀ àpéniláàrí pẹ̀kun awo àgbà oyè lẹ́yọ̀ alàmọ̀ràn níjà lágbà ọlọ́gbọ́n níjà kí o ọ̀kọ́ lé èèyàn kọ́ tara ọ̀run pẹ̀lú idà tí ń jẹ̀ fún akọ̀ tí ò bá gbójú ni idà ń jẹ̀ fún ẹ ògbín olóògbòjò Bájídé ọba délé tejiteji òpèsè ọ̀gọ̀jọ́dọ̀ mọ́ àlejò àwọn ìyá àgbà ọ̀jẹ̀lẹ́rí tí àwọn náà tí wọ́n ti jókòó yìí tí wọ́n ń retí eré Owólabí tó máa lọ re tó máa bọ̀ re gbogbo ẹ̀ lágbádùn lénìí lẹ́yìn ìgbà tí Owólabí ti gbàṣọ kínní aṣọ kejì lẹ́rí tó ti gbé yìí ọmọ Owólabí lẹ́rí tó ń jóbọ̀ yìí. bàbá ń sọ̀rọ̀ nípa eégún Owólabí mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà èrò pọ̀ àmọ́ gbogbo ẹbí àpínní àkìyín ẹbí Sàláùdínì àkìyín ẹbí Alẹ̀gẹ̀ tí ń ta méjì lókè àkìyín ẹbí Amúlégbélé Ẹ̀gẹ́ àkìyín gbogbo yín pápátá la kí ẹ kú ọdún ẹ kú ìyèdún nínú àwọn ọmọ eégún Owólabí ẹ rí i pé wọ́n ń jó ní kọ̀ọ̀kan èjèèjì ni. Owólabí lẹ́ ń wò yìí. Sàlàkọ́ onílù òfin ojú stilo Ọlálọ́mí mi lò wáre ọmọ ṣìkìn ọmọ Owólabí Làásògo òun lè rí i tí ó ń náwó fún Owólabí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹ̀rú ọ̀kín ọmọ Yèéjì Ọ̀fà Ọlálọ́mí ọmọ Abíṣújó kọlọ́gbọ̀ ọgbà ìjàkadì kátàkìtì lóru Ọ̀fà ìjà ọ̀pẹ̀ pé abóhùn là ń lé Ọlálọ́mí bẹ́ẹ̀ ni olóyè Jùbìrìlà Alápinni àrípẹ̀kun awo àgbà oyè lẹ́yọ̀ òun náà dúró gbágbágbá Sábìtù Akara àjà ọmọ Owólabí Làásògo ẹ̀hún lẹ́rí tí ó ń ṣa owó tí wọ́n ń ná fún Owólabí lọ́wọ́lọ́wọ́ báyìí Owólabí lẹ́rí tó tún ti lọ sọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tó ti lọ forí balẹ̀ tó lọ kí wọn torí ojúṣe ńlá ojúṣe pàtàkì ni àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n máa ń ṣe bí eégún bá ti jáde báyìí Ọ̀túnba Turkeys òun lẹ́rí tí Owólabí lọ kí yìí níbi tí wọ́n jókòó sí àrò ń bẹ aṣojú ọlọ́tà in diaspora bàbá wa Sàákà wọ́n wà ń kalẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn jókòó
ségesège tí gbogbo wọn tí wọ́n ń kí Owólabí tí wọ́n ń fún un lówó owó abẹ́lẹ̀ owó àpò nìyẹn. ẹ̀rí pé àwọn eégún ti pọ̀ Owólabí kan ti jáde òun lẹ́rí tó ń jó yìí àmọ́ ẹsẹ̀ ò tí ì pé ó sì kù àwọn ẹsẹ̀ kan lẹ́yìn ká tó pajá ẹlẹ́dẹ̀ ẹsẹ̀ á pé ká tó pajá Ògún ẹsẹ̀ á pé mẹ́ta eégún olóbì òrí náà ń bẹ ń bẹ. Owólabí ṣe ń jó bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ ń jó. ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àpínì àrípẹ̀kún awo àgbà oyè lẹ́yọ̀. lùsàtà ti lùsàtà olóyè Ṣínà Ibrahim òun náà wà ń kalẹ̀ ńbẹ̀ gbogbo wọn ni wọ́n jókòó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí aláyélúwà Olùkọ̀tún ọmọ àgò lóyè ọmọ ní kékeré olóhùn ní mo gbé ọmọ abìkọ́ gbogbo tí ń bẹ lẹ́yìn ibòkè Ìkọ̀tún mọ rówó lára ẹrú Ìkọ̀tún mọ mọ́wọ́ ọkọ̀ yáwọ̀fà Olùkọ̀tún mọ mọ́wọ́ ọkọ̀ mọ́ràbá àkámọ́ òjòwò láwọ́ tó rẹrú àbẹ̀wò òjòwò ọkọ̀ tó yáwọ̀fà kò tún wọ́n ọ̀rọ̀ wọn lè jẹ́ kíkì kò ó lè rèwé lórí ilé baba tó bí i lọ́mọ wọ́n sì ń retí eégún ilé amúlégbélé ẹ̀gẹ́ ó ti dé Owólabí ti godó eré ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ látẹnu Owólabí. Májídé ó ń bẹ lọ́dọ̀ bàbá tèmi eégún lọ́dẹ aláàrùn kẹ̀kẹ́ ẹ̀jọ́ kò yí mo dé ogun bìrọ̀ ìbàdìbà bòde níjú ẹjọ́ yẹ wá o ìbàdàn ẹ ní dáká tó dá ìbà ẹni tẹ̀ bí nǹkan tẹ̀ jọjẹ ìbà tẹ̀ bí mọ́lẹ̀ àwòrán rẹ ó làlẹ́ wọn máa yàjú bá ẹ kí n tó mórí awokọ ìbà àtẹ́lẹwọ́ bòde ṣọ̀kọ́ àtàǹpàkò yára ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ibẹ̀ ìṣúná àròyìn àrògbó kábíyèsí ìka lójú ẹ̀ èṣù àrògbọ́rọ̀ gbèdè èṣù oníkàlùkù wọ́n ti láwọn oúnjẹ ìkúrò ẹ̀pọ̀ ní kókó alámọ̀dé èṣù àwọn oníkàlùkù wọ́n ti láwọn gbà kàráyọ̀ èṣù àgàjọ́ ti lóhùn gbà kókó ẹ̀lú bákan náà mọ́júbà lọ́rọ̀ rẹ̀ bá gbé ọmọ ẹlẹ́bọ̀ tí ń jorí ẹ̀rọ ẹ̀gà jẹ́ ẹ̀gà mú ẹ̀gà wọ́n ò dínú àpò ìbẹ́ bàbá òbí ara lọ́dọ̀ ó lọ́dọ̀ ẹni agbádá yẹ ló lẹ́sí ìjẹ̀wẹ̀lẹ̀ yọ ẹ dàgbà ọmọ ẹgbẹ́ jẹ́ ẹlẹ́gẹ̀ olúlókun ò gbọ́dọ̀ ìjẹ̀pọ̀ àbọ̀sàmọ́ ò gbọ́dọ̀ yíyọ̀ owó ìdarí o máa má jáyà lòlò ẹ̀rù kì í bọ̀dọ̀ ẹ̀rù kì í bọ̀dọ̀ ẹ̀rù kì í bẹ̀kú lójú ọ̀nà òde tó bá lọ lẹ́yìn àlọ́ nílọ́wọ́ lọ sẹ́nu àtẹ̀bọ́lẹ́sẹ̀ ẹ̀dẹ̀nà wọ́n fún ẹlẹ́fọ̀ ọ̀pọ̀ àti máa rántí ọ̀ṣun olé lórí ẹlẹ́nu òde ní ayẹyẹ àdé olé lórí ẹlẹ́nu òde ní ayẹyẹ aṣákoro alẹ́koro òdìdẹ̀gbẹ́rù lókò òwe ọ̀mù lórúkọ dápàkọ̀ ya mi ẹlẹ́yẹ ó pẹ́ fún tó dúró ṣẹ̀tọ́ ìfáwí òtètè ní àwọn òkúrọ̀ adébáfọ́ pẹ̀tẹ́rẹ́ tó lọ wẹ́rẹ́ òye nígbàdá ó wẹ́rẹ́ òye òkú mọ́ ó wẹ́rẹ́ òye òsìmí gbẹ̀gbẹ́ ìṣẹ̀rù fótó ìròyìn àwòkọ́ sí lẹ́rù ń gbé bẹ́ẹ̀ni o ológun ayọ̀ ṣẹ̀ṣẹ̀
bẹ́ẹ̀ni o ológun ayọ̀ ṣẹ̀ṣẹ̀ òun kì í yà inú lólógún ológun ayọ̀. Ẹ̀jàgbé olóògbòdò Bájídé èmi lọ́mọ ẹ̀jàgbé olóògbòdò Bájídé ọmọdé ìgbà yóò mú kálẹ̀ lò ìgbà yóò mú kálẹ̀ lò ẹ máa lówó sọ̀rọ̀. ọlọ́mọdé òkúrẹ́ o ẹja òfin ara òkúrẹ́ owó la nílẹ̀ ẹ̀ṣọ́gò ẹ̀ṣà ló gbin ọmọ ògbójò Bájídé ọmọ àbúrò bẹ́ẹ̀ ní ìkúrẹ́ ìfẹ́ agbóso igi òjò ní apalùkà ní igi lóhùn. ògùn bẹ́ẹ̀ ni ògúrú láti ìlú ọlọ́gbìn bí gẹ́gẹ́ tẹ́lẹ̀ ọ̀gbà mi ní kòjò ògbódò là nílé àrólú ẹ̀. ẹ̀ṣà ní ara ògbójò ọmọ àbúrò díẹ̀ ní ìkúrẹ́ ṣe ẹni bàtà bá lè jẹ́ lọ́jọ́ sí. ọmọ aráyé ṣe ní ìgbẹ́ ìgbẹ́ ọ̀rọ̀ ní o lẹ́yìn ọ̀dọ̀ tó ti sọ̀rọ̀ pẹ̀lú ọ̀ owó láti lájò gan ó dàjà tuntun pàmùnà tó ní bàbá jẹ́ níjọ́ tí ń lọ síbi ilẹ̀ ìgbésòro wọ́n ní bá jí ó lọ rúbọ tó lọ ní ìdí tí ibẹ̀ ní wọ́n lọ wọ́n ní kó lọ lọ́gbọ̀ ògbó láàgbọ̀ ọ̀dọ́mọ̀rọ̀ ní ìṣèjì ní ìwé ara fùkàfùkà ní ìṣògògò láàtọ̀ ọ̀rọ̀ tó máa ń dẹ̀pọ̀ ní ọmọ àrùn létí àpò lọ́wọ́ àpò lẹ́sẹ̀ ẹni ẹlẹ́ni ní dẹnu àpọ̀ṣe mọ̀ṣẹ́nu kótó orin àwọn bẹ́ẹ̀nìyàn á pẹ́ ní yíká o láàmú ni o ọwọ́ la ní o ní yíká o láàmú ni látàmú lòdì ọwọ́ ayé. ẹni pé ní ìkọ́ lọ́hún ni látọ̀hún ló ti yàn wáyé lẹ́yìn ìgbà tí eégún amúlégbélé ẹ̀gẹ́ abẹ́rẹ́ ẹjọ́ ọmọ àgàgálógún ìbẹ̀rù òjì àtẹjọ́ mọ́lẹ̀ òyìnbó pàtẹ ẹ̀lẹ̀kẹ́ abẹ́rẹ́ ẹjọ́ pàtẹ ẹ̀bọ ogún parí ààrí fìbọn ṣe eégún amúlégbélé tó kọrin tó sọ̀rọ̀ lọ́pọ̀ gèdè tó dárin wò là ní bọ́ọ̀lẹ̀ ìjọ wa bẹ̀rẹ̀ ní rẹ̀butu kátó mo ti sọ́lẹ̀ ẹ̀kọ́ pé kátó pẹ̀lẹ́dẹ̀ ẹ̀sìn àpé kátó pajá ògùn ẹ̀sìn àpé mẹ́ta ó ní bó ṣe jẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ àwọn àgbà wọn ní èèyàn tó sọ wá nù ó sọ̀yàn nù bí èèyàn bá he wá olúwa rẹ̀ lóró ìhan ye ẹ̀ṣọ́ kò yí ogun òbí rọ̀ yán bí lólú olóòtá ẹ̀gí máa kúnrin ọ̀làdógún máa pìjà ilẹ̀ dọ̀rọ̀ máa pìjà jẹ́ ẹ̀gí rọ̀ yọ. àtòrí ta bá ń sọ nípa owó la ní àwọn eégún kan wà tó ṣe pé bí wọn ò bá tí ì dé eré ò tí ì ṣe irú baba nígbàlẹ̀ eégún ńlá tó tóbi tá àyídó fún ni ọ̀kọ̀ọ̀kọ̀ abìjà lẹ́rọ̀ àlébọ̀ lẹ́yìn baba Jagunlabi ńlára àwájú bàbá wa ń sọ̀rọ̀ nípa owó la ní àná láti máa kí gbogbo àwọn olóyè rí i pé owó la ní ti ń yíyọ mo yẹn ń dárúkọ àwọn tí mò ń dá yìí lówó la ní yíṣọ aṣọ yíyí ń lọ ní rẹbutu ní rẹpẹtẹ ẹfun láàyè ẹjẹ oríbi ṣeré o ẹjẹ kó oríbi ṣeré abárí olóyè alápinni Jùbìlà owó la ní làásògo olóyè owó la ní ni wọn olóyè Táyélolú àrú ọ̀jẹ̀ olóyè owó la ní ni wọn olóyè Sàráfà Alómilásẹ́ Sẹ́ríkì ọ̀jẹ̀ tìlú Ọ̀tà
olóyè Owólabí ni wọ́n. bákan náà ni olóyè Ṣínà Ibrahim amọ́jẹ̀lú ìyá amúlẹ̀ ògbónagiri ó mọ́jọ́sọ olókùn bí àrọ̀nì nínú olóyè Owólabí. olóyè akéwì ọ̀jẹ̀ tuntun Bídèmí olóyè Owólabí. olóyè mélòó la fẹ́ kà olóyè pọ̀ ẹ̀rí ìbò Owólabí ṣe ń yí mo ṣe ń dárúkọ àwọn olóyè bẹ́ẹ̀ ló ń yíṣọ. eégún amúlégbélé ẹ̀gẹ́ ni ẹ̀ ń wò yìí. amúlégbélé ẹ̀gẹ́ alágọ̀ oògùn eégún ńlá tó tóbi tá a yí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lé bọ̀ lẹ́yìn ẹ̀gùn àbí ń lera wájú. eégún amúlégbélé ẹ̀gẹ́ lẹ́rìí tó tún ń kí àwọn ọba yìí ó ń kí Olúkọ̀tún Agòlóyè bẹ́ẹ̀ ló ń kí onílùsàtà ti ìlúsàtà olóyè Ṣínà Ibrahim. ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n wá gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin lẹ́rìí tí wọ́n jókòó yìí akọ́gun ọ̀jẹ̀ atọ́kùnmokùn ó le àkè aṣíwájú gbogbo wọn pátá ni wọ́n jókòó bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣọ̀ ọkùnrin ayélujún ìdìrí ọgbọ̀n ayé òní yé ni kídìrí ọmọdé ni ọmọ ayé rẹ̀ adálejò dúró dalẹ́ ó fi kòkò sẹ́run àlejò ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ gbogbo olóyè ọ̀jẹ̀ pátá mo kí aláràn òrìrì lẹ́yìn ìgbà tó Owólabí ti bọ́lẹ̀ rí àwọn oníbàtà wọ́n ń ṣe eré gbogbo ẹ̀ ń dùn ó ń lárinrin. bá a bá ń sọ̀rọ̀ nípa Owólabí ọ̀nàrẹ́bù ìbẹ́mà ó ṣe takuntakun lẹ́ni Owólabí ń ṣeré kú náwó ọmọ Owólabí là á ṣògo òṣì òtàbàjà kó sì lọ lẹ́ẹ̀kẹ́ ẹ̀rí pé ó dúró wáwágbá aṣojú wa nìyẹn. bákan náà ni ojúkọ bí àdàbà àmínú ló dúró lẹ́gbẹ̀ẹ́ ọmọlẹ́bí àwòdára àlérò àjọbí gíga kọ̀kọ̀ ìjọba ilẹ̀ ń pàtẹ́wọ́ ọjọ́ tán bá lè lé tu wọlé rí wọ́. òrílẹ̀ èsìgbà tí aṣọ bàbá Kàfárù ti ń kọ́ ọmọ láré ẹkú palẹ̀mọ́ o eré ilébé náà máa tó dé. olóje lójú àwọ̀ ló má kọ́ nọmba òun náà ó wà ń bẹ̀. onílùsàtà lẹ́rí tí ńgbà tí eégún ti dé òkè èdè yìí òun lẹ́rí tí ó ń kí gbogbo kálukú àwọn olóyè ọ̀jẹ̀ tí wọ́n káàkiri agbo ìbẹ́mà àti àwọn títí àwọn lẹ́rí tí wọ́n jókòó yọmọ Owólabí làásògo ara lóríṣiríṣi ni wọ́n máa dá Owólabí lẹ́rí tó ti dé òkè èdè yìí wọ́n ń kí gbogbo wọn ní kọ̀ọ̀kan ìjèjì ẹ má tira yín ẹ fira yín sílẹ̀. Sábìtù Akarajà ọmọ Owólabí làásògo òun náà ó dúró tó Owólabí gbágbágbá. Owólabí lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ̀ yìí. ní kọ́kọ́ gbọ́rọ̀ bàtà kọ́kọ́ rò pé bóyá àwọn oníbàtà ò tí ì dé Owólabí nílẹ̀ tí ń yíṣọ̀ àwọn lẹ́rí tó ti ń yíṣọ̀ yìí. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ làásògo. aṣọ méjì ni ó ti wà lórí Owólabí báyìí ẹ̀rí òun lẹ́rí tó ń yí pọ̀ yìí. ìpẹ̀lẹ́ Owólabí ṣe pẹ̀lẹ́. agbádá méjì papọ̀ ẹ fún un láàyè ẹjọ́ orí ibi ṣeré. Ègbùdù lẹ́rí tí Owólabí tó ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí.
níwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ ló wà orin oríṣiríṣi ó jẹ́ àwọn orin ìwúre àwọn ìyá àgbọ̀jẹ̀ ni wọ́n máa ń kọ ẹ jágbọ́ èyí tí wọ́n ń kọ lọ́wọ́ yìí. ìgbùdùlẹ̀rí tó ń yí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni mélòó mo fẹ́ dárúkọ ẹni mélòó mo fẹ́ kí mélòó mo fẹ́ kì tí wọ́n dó ti Owólabí Làásògo gbágbágbá. Owólabí lẹ́rí tó ti di alábala yìí àpínlẹ̀ okú ewu o ewu iná kì í pàwòdì àwòdì okú ewu àrò ọ̀jẹ̀ ẹkú ewu ewu iná kì í pàwòdì àwòdì ẹkú ewu jágbọ́ látẹnu àwọn olóyìn ìyá àgbọ̀jẹ̀ tí wọ́n ń kọ́. jagunjagun lẹ́rí tó ti jáde yìí jagunjagun lẹ́rí tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni stilo ló dúró tì gbágbágbá. lẹ́yìn ìgbà tí jagunjagun ṣeré tó wọlé àwọn ẹkùn lẹ́rí tí wọ́n ti ń jáde yìí mélòó la ení èjì ẹ̀ta lẹ́yìn ìgbà táwọn ẹkùn tí wọ́n ṣeré Agẹmọ lẹ́rí tí Owólabí tún ti dà yìí Agbègbúnyọ̀ ó tẹ́ni bíi tọ́rọ́ ọmọ agbẹ̀nẹ̀tàn ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún o Agẹmọ lẹ́rí tó ń ṣeré lọ́wọ́ ẹ̀kú lọ́nà ẹ jẹ́ kó ríbi ṣeré. Agẹmọ òun lè rí tó ń ṣe lọ́wọ́ yìí Owólabí òun ni ẹ̀ ń wò yìí volume 7 ọdún eégún ti ìlú Ọ̀tà òun ni àmúwá láti iléeṣẹ́ wa ń bí Lutasima Record International agbọ́sà ní ìgbò gbàgbáyé káfàtà ẹ máa retí àwọn fọ́nrán ìtókù àti gbogbo ìtọ́ ọdún eégún tí wọ́n ń ṣe káàkiri ìlú gbogbo àtàwọn èyí tó ti wà ń ta tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ó ṣe ń tà wìtìwìtì ní ìbàjẹ́ fún gbogbo aláṣẹ ọba mi Èdùmàrè títí dìgbà míì dáàtì máa pàdé èmi ọmọ yín
olóyè Fatai Abiodun Akínmọ́tì Adébóṣọlá ọmọlẹ́gbẹ̀lẹ́ ẹ̀gẹ́ ọmọ owó la nílà aṣògo ló ń kí yín pé ilé òní ilé wa ọ̀nà nínà wá o olóyè ọ̀ṣọ́ agbóná tìbọntìbọn ní bàjẹ́ àṣẹ ọba mi Èdùmàrè ó dìgbà míì nínú fọ́nrán tuntun ire o ire kàbìtì. Thank you.